abẹ́ kórópọ̀n ló lórí ibu yín fi sí, abẹ́ ọyàn nìní ń fi sí nínú yín, ẹ mọ̀ kàn dénú yọ̀ lọ́dún yìí náà ni kò ní dọdún tó ń bọ̀. Kí ni díẹ̀ tí mo sọ bẹ́ẹ̀ ni wípé ẹ máa fi orúkọ Jésù ẹ mọ̀ fi dúkokò máwọn èèyàn pé Jésù tí ẹ̀yin ń sìn wípé yóò pa wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ ègé sí yín, tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé inú òkùnkùn lẹ́wà ẹ̀ ń tafà sínú ìmọ́lẹ̀ àwọn ọmọ aráyé àbí, ṣùgbọ́n tẹ́ ẹ fi ta ọfà kì í ṣe orúkọ Jésù, torí wípé orúkọ Jésù ò lè ṣe ibi. Africa, most especially Nigeria, the most useless nation in Africa despite all our resources. How do I describe this story? Oríṣiríṣi nǹkan ló kàn wá sí mi lórí báyìí, àwọn tí èmi àtàlùjọ náà ti ẹjọ́ discuss ìyẹn tó ti ń wá. Now Nigeria nìkan ló jẹ́ wípé àwa gbé orúkọ Jésù yẹn kalẹ̀ ká mọ̀ fi dúkokò mọ́ ni. Number one, ká mọ̀ fi gbowó ẹni. Ṣé mọ̀ wípé aláìlójútì ni yín ẹ̀dẹ̀ tí kó bá Jésù yẹn gan láfíríkà báyìí, torí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí Jésù gan ti máa palẹ̀ ẹrù ẹ̀ mọ́ díẹ̀díẹ̀, torí wípé tí olóko ńlá bá ń dó ni a máa gbin ni, ṣùgbọ́n tá a bá wá débi pé káṣu fùrọ́ máa là. Láti Nàìjíríà wá ní fùrọ́ àti là tá a máa bọ́. Now tẹ́ ẹ̀ bá fi orúkọ Jésù dúkokò mọ́ ni láti gba owó ẹni, ẹ fi orúkọ Jésù dúkokò mọ́ obìnrin olóbìnrin láti gba pátá àti kọ́múnídìí wọn. Ìgbà míì wà tó jẹ́ wípé tẹ́ ẹ bá tiẹ̀ gba pátá àti kọ́mú, tẹ́ ẹ bá ṣe òṣì tẹ́ ẹ wáyé wá ṣe táwọn bàbá àti ìyá yín wá ṣe láyé tán fi lé yín lọ́wọ́ kẹ́ ẹ tó lè gbàṣẹ Jésù. Táwọn ẹni yìí kọ́ pátá àti bírà wọn ṣe bí wọ́n mọ̀ lọ láyọ̀ àtàlàfíà, ìtọ́ bá dẹ́kù kájé di olórí burúkú ẹ̀yin pásítọ̀ mà tún ṣe bẹ̀ ṣe lẹ tún fi wọ́n dájọ́. Pásítọ̀ kan wà lọ́wọ́ mi lọ́wọ́ báyìí, kéèsì títí ẹ̀ ò tiẹ̀ tí lè, ṣùgbọ́n mo ṣe láìkí bó ṣe ń rẹ̀spọ́ndì sí mi ná, mo ti ń bá chat títí ẹ̀ lè débi wípé wọ́n tún lé ọmọ ọlọ́mọ mágùn, tẹ̀rí pé wàhálà ti wà. Mo ti gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀, mo ti sẹ́ndì mẹ́sẹ́jì sí. Now nípa arábìnrin tí G.O. àti pásítọ̀ ẹ̀ tí pásítọ̀ yẹn G.O. yẹn mọ̀, ìjọba Nàìjíríà gan dẹ̀ máa sọ ìdí tí wọ́n ṣe aláwọ̀ kí arákùnrin yìí máa ṣe tó ń ṣe, tí èèyàn mọ̀ pé òun ní HIV àbí, ṣùgbọ́n instead kó dẹ̀ stay síbi tó yẹ kó ṣèṣì, ó wá ń pín HIV yẹn ó ń pín káàkiri. Tí n bá ti bá legal team mi sọ̀rọ̀ lórí modalities láti gbé ojú arákùnrin jáde, tó ráwọn èèyàn gbúdọ̀ mọrú èèyàn tó lórí burúkú yìí jẹ́. Ara nǹkan tí gbogbo yín sponsor nìyẹn as a result of Jésù ni o, Jésù ni o, Jésù ni o. Ẹ dúró ná, nígbà tí Jésù gan sọ fún yín through Bible wípé ẹ jẹ́ kí èpò àti àlìkámọ̀ ọmọ dàgbà, kí ni gbogbo wa wá ń jà fún? Kí la pọ̀ lórí ìfàjà movement fún? It is the most useless statement that any sane person could reason with. Wípé ẹ jẹ́ kí àwọn tó ń ṣe burúkú àtàwọn tó the same people tó ní pé kí èpò àti àlìkámọ̀ jọ máa dàgbà náà ló tún wá sọ fún wa wípé kílẹ̀ tó pa òṣìkà òun rere ti gbúdọ̀ kọ̀kọ́ bàjẹ́. As far as tẹ́mi ṣì wà láyé, tẹ́lẹ̀dùmarè jẹ́ wà tó ẹgbẹ́ ni tí ò lè mú kò tí ì dá, wàláì ẹni tó ń ṣe bí ni ó mọ̀ jáde láyé fáwọn tó ń ṣe rere. Gone are the days. Ìtorí ẹ̀ ló jẹ́ wípé fàájà nation, fàájà movement tá à ń ṣe yìí, we still need more committed people that will say, you know what, if tí bá tiẹ̀ máa kú, what am I going to be having as thoughts on my dying bed, or in my dying bed rather? I don't know, because you couldn't, mi ò fẹ́ kú ní ò jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀, ó wà bẹ́ẹ̀ ó ń boná mọ́ra, olóòfẹ́ sọ̀rọ̀ torí pásítọ̀ yẹn ti sọ wípé tó o bá sọ̀rọ̀ nǹkan máa ṣe é. Èmi tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí pé bàbá ńlá rọ ni, bàbá ńlá rọ ni. Wọ́n ti fọ Ọlọ́run Adébóyè, wọ́n ti fi bú mi, wọ́n ti fi ṣépè fún mi rí. Wọ́n ti fọ Ọlọ́run Olúkọ̀yà 2019 2020, wọ́n ti fi Ọlọ́run Oyèdépò, wọ́n ti fi ṣépè fún pé tó bá pé lóòótọ́ lọ́lọ́run pé àwọn bàbá ẹ̀. Wọ́n á sọ fún wọn níjọ́ náà lọ́dún náà lọ́mọ ní ẹ̀dúró náà láàrin oṣù mẹ́ta tẹ́ ẹ fún mi, tí nǹkan kò bá ṣe mí,
tí mi ìsunkún síta pé ẹ̀jẹ̀ gbà mí o ọlọ́run àwọn bàbá yín o ó ti ń dá sẹ̀ríà fún mi o ṣé ẹ máa gbà pé ọlọ́run wọn ò ní ọlọ́run pé ọlọ́run kan ló pé wọn ìkànnì wọn lòún gbà ní ìsìn àtijọ́ di fàjà movement members torí wọ́n mọ̀ pé ọlọ́run òótọ́ tó wà kò fẹ́ ìyàn jẹ kò ṣe kí ni kò fẹ́ ìyàn jẹ rárá láti 2018 ọlọ́run wọn sì ń fi ọdún mẹ́wàá pilẹ̀ wèrè ọjọ́ wo gan lọ́lọ́run àwọn bàbá yìí fẹ́ jájà gan-an mo béèrè ni o ìyẹn lọ ẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá ti gbọ́ ìròyìn yẹn ẹ jẹ́ ká bá fámìlì kí lorúkọ máa yẹn ná ẹni tó jẹ́ máníjà adámimógo FM bóyá lákùrẹ́ ni bóńdó ni mi ìmọ̀bẹ̀ ṣùgbọ́n wọ́n ní màá yẹn ó jáde láyé ní bóyá jẹta àbí jẹrin òkè ẹ jẹ́ ká bá fámìlì wọn kẹ́dùn wípé ẹni rè lọ ìyẹn number 1. Number 2 ẹ jẹ́ ká tún mọ̀ gbé sí wa létí wípé ẹni tó jẹ́ general manager adámimógo ní Èkó òun náà ti resign wọ́n ti resign wọ́n ní tọ̀ ibi ẹ̀sìn mi dé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o mo wá yìnyàn lóògo mo yíyọ ẹ̀rọ tí orí yẹn adé bá ṣe ń wọlé ẹ mọ bá wa ṣe ètò tòní torí pé mi ní pẹ́ èmi náà ní appointment torí ẹ̀ la ṣe tètè bẹ̀rẹ̀ ètò lẹ́nu tó bá wá ń rú ẹnìkankan lójú wípé ó dìídì ìwọ̀n Elédùmarè ohun Ọlọ́run òótọ́ tó wà wípé kí n tà ń ṣe yìí kó mọ̀ ṣe é ṣe ẹ mọ̀ jòrú yín lójúmọ́ torí wípé kábíyèsí títóbi rẹ Elédùmarè ọba tó ní kí bẹbẹ ó mọ bẹ ọba tó ń wà nígbà tí ò sí nǹkan kan láyé tó ń wà nígbà tí gbogbo wa wà tí ó sì mọ wà nígbà tí kinní kan ò ní sí mọ́ ẹja mọ wárí fọba ọba dániwáyé tí ò kì í gbè lẹ́yìn ìka Jésù yìí bó ṣe tóbi tó bọ́ ògo ẹ̀ sílẹ̀ ní ọ̀run nígbà tí bàbá ẹ̀ sọ wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ta ló lè lọ bá mi kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé títóbi ìrẹ́lẹ́dùmarè ẹjọ́ ta ló lè lọ kú òkè fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ aráyé ẹ sì má gbàgbé pé àwọn wèrè tó kọ bíbélì yìí tí wọ́n pè ní ọ̀rọ̀ Ọlọ́run nínú bíbélì gan ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kọkùnrin àtọkùnrin mọ̀ dóra wọn kóbìnrin àtobìnrin mọ̀ yẹra wọn wò tóbìnrin àtobìnrin bá tiẹ̀ yẹra wọn wò títọkùnrin àtọkùnrin yìí ẹ̀yin èèyàn kò yé mi bàbá mi Michael Sanya Olúyẹ̀dé thank you so much sir kò yé mi now the same people tí ò bá tí ì yé yín ẹ jẹ́ kó lọ yé yín rárá ẹ̀yin ti pásítọ̀ Nàìjíríà tẹ́ ẹ̀ tí ì jáde kúrò Nàìjíríà rárá nígbà tí Ọlọ́run ọba bíkú gọ̀dí lóun kọ́kọ́ fomi pa ayé rẹ́ àbí ẹ mọ̀ gbọ́ Michael Adesina thank you so much sir torí bàbá ṣe ń fìsì bí by there títí èmi àti Bishop Andrew sọ nǹkan kan ní few days ago àti decide iye tá a máa fún pastor tó máa gbójúgbóyà bóyá 5 million ní o bóyá 3 million ní o bóyá 2 million ní o bóyá 1 million ní o pastor tó bá gbójúgbóyà tó lè wá amicably humbly and gorgeously authenticate the biblical God and Jesus with all the stories written in the Bible tá a bá ti decide màá máa ju fídíò yẹn síta so that any pastor tó bá mọ̀ pé òun lè gbójúgbáyà òun dángájá ìtọ́já lẹ́nu òun láti lè wá bá wa authenticate ìwé gift tá a mọ̀ fún lẹ́yìn ètò yẹn immediately kówó yẹn owó yẹn á ti wà lẹ́kẹ́ pé bóyá à ń ṣe àní tọ̀ ìwọ pastor o ti dá gbogbo question wa lẹ́yìn ìgbà tá a bá wá gbé owó yẹn fún ẹ àwa gáṣẹ̀ wá rí dedicate life wa fún Jésù Bishop Andrew àbí nìzọ́ dáadáa ìyẹn lọ
now story kan wà nínú Bible yìí Godfather ṣé ká ṣe ní 5 million kò sí wàhálà bẹ́ẹ̀ náà ni ó ṣe rí 5 million naira bẹ́ẹ̀ ni so màá mọ̀ ṣe fídíò yẹn later so that àkànní mọ̀ ṣe ní comment section lásán ẹ̀ẹ̀kànní mọ̀ dúkokò mọ́ mi ní comment section àti nínú inbox mi gbogbo ẹ̀yin tẹ̀gbẹ́ fèpè ránṣẹ́ náà tí ẹ rí wípé mi ìrí ti yín rò iṣẹ́ busy mi ì lè rí ti yín rò mọ́ torí wípé Elédùmarè ti gbé wa ju level yẹn lọ tó bá yẹ kí n fún ní response Ògún àti Ayélálà àti Ṣàngó mo máa ń sáré dá wọn lóhùn torí mo busy gan. now story kan wà nínú Bible yìí tó bá yẹ pé Bible yìí náà ni precept ni Jésù ní wípé ẹ̀yin ọmọ ẹ̀yìn ẹ dúró ná ta tiẹ̀ ni mí ta ni mo jẹ́ sí yín ná Peter máa dáhùn ìwọ lẹni báyìí ìwọ lẹni báyìí kí ló ṣẹlẹ̀ ni wípé Peter wá ní ìwọ lẹni báyìí ìwọ lẹni báyìí ìwọ lẹni báyìí ṣé ẹ rántí story yẹn toró ti pẹ́ tèmi ti kà ṣùgbọ́n idea yẹn kan wà náà ni Jésù wá ní flesh and blood have not revealed this to you but my Father in heaven and you Peter will be only you will be the foundation upon which báwo náà ṣe quote ẹ̀ náà I will build my church upon it and the gate of hell will not prevail against it. Ẹ jọ̀ọ́ ṣé mo ṣì ń gbà? Now lọ́jọ́ tó gbọ́ ìró ayọ̀ rẹ olùgbàlà ayé mi létò wọ́n ní lọ́gán ẹ jọ̀ọ́ ẹ lóná látijọ́ tí Jésù ti ń wá síbi ìpàdé yín Epaphras mo mọ ohun ojú mi ti rí Sámójó mo mọ etí mi ti gbọ́ Táíwò Òjó mo mọ ayé má ti wí ṣé bí ọba mo mọ èèyàn má ti sọ lọ́jọ́ tó gbọ́ ìró ayọ̀ rẹ olùgbà látijọ́ táwọn èèyàn ti ń gba Jésù lábẹ́ mínísítì yín ẹ wò bọ́n ṣe ń rún pa ẹ wo báyé àwọn tó wà lábẹ́ yín ṣe rí olórí ibu yín á tún wá kúrò Nàìjíríà ẹ lẹ́ lọ sábrọ́dì lọ ṣe ministration olórí ibu yín ọmọ ẹ̀jẹ̀ bẹ̀rín tó ń jápo sáyà ṣé bí torí ká lè mọ travel ayé káàkiri ṣé bí torí pé kán lè sọ pé ọlọ́lá wájé ṣé bí torí mọ́tò tó lè gùn méjì lẹ́ẹ̀kan náà ilé tó lè sun yàrá méjì nínú 3-4 bedroom mansion tẹ́ fowó olówó kọ́ ṣé bí torí ẹ̀ lẹ́ ṣe gbogbo tẹ̀ ṣe ẹ máa wá lọ́ọ̀rọ̀ lọ́rùn ẹ máa wá sọ wípé touch not my naked and do my olórí ibú èèyàn gbogbo yín olórí ibú nísìnyí tí mo ṣe ń pè yín lólórí ibú màá sọ ọ́ sìn immediately tí Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ yẹn tán Jésù wá sọ fún ọ pé tọ̀ èmi ń lọ I am going ẹ̀jẹ̀ níbi kankan tí Jésù ti sọ wípé òun ń lọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sunkún ibo ló ń lọ Jésù Olúwa wa ibo ló ń lọ ní ẹ má mọ̀ sunkún fún mi ṣùgbọ́n ẹ má sunkún fún ara yín pẹ̀lú tani pẹ̀lú àwọn ọmọ yín ẹ má sunkún torí pé àwọn tó kọ ìwé wọ́n tún yín kó lẹ́rú torí yín ò bá pé bẹ́ẹ̀ ni òun ló ń ṣẹlẹ̀ báyìí náà kí ni mo fẹ́ mú jáde ní wípé ìmídélé tí Jésù tún sọ pé òun ń lọ bìkan o torí pé òun mọ ibi tó òun ti wá o ṣé ẹ mọ tí Peter wá jà lọ́rùn báyìí ó wá mú Jésù báyìí wá ibo ló ń lọ ikú wa àjọ kú ẹ̀wà wa àjọ jẹ àbí Peter lè fa Jésù sẹ́gbẹ̀ẹ́ Peter ṣe kí ni ó fa Jésù sẹ́gbẹ̀ẹ́ pé má sọ bẹ́ẹ̀ mọ́ má ṣe kí ni má sọ bẹ́ẹ̀ mọ́ ó lọ́bọ̀ má ṣe kí ni yẹn fún ẹ ó lọ́bọ̀ so finally Jésù tó ṣe sọ pé Peter you will be the rock that will build my church upon which I will build my church and the gate of hell will not prevail against it. The same Jésù ló sọ wípé get thee behind me Satan. But kí ni mo fẹ́ mú jáde nínú illustration yìí ni wípé if Jésù a whole Jésù
èhó olùgbàlà ẹ wo gbogbo aráyé ohun ẹlẹ́dà yín ọjọ́ dájọ́ sún mọ́lé a ó sì rojọ́ wá gbogbo ayé àbí lọ́sẹ̀ tí wọ́n sì kùnà ògo rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ̀yin pásítọ̀ orúkọ Jésù yóò gbà yín lábẹ́ bá jẹ́. The same Jesus was dragged aside. If Jesus could be dragged aside to be rebuked and say, how much more Odekunle Epaphras, how much more Sam Ojo, how much more Taiwo Ojo, how much more Adeboye, how much more Oyedepo, Olukoya, Abiara, who are you? Èmi ìfẹ́ mọ̀. Who are you people? Ẹ ti wá gbéra yín ju gàjú Jésù gan lọ, àwọn èèyàn ò mọ Jésù. Ẹ̀yin kan jákujàku yìí ni wọ́n ń bẹ̀rù. Ẹ rò báwọn èèyàn bẹ̀rù yín torí wípé ẹni Ọlọ́run kan tó ń gbọ́ àdúrà. Àwọn èèyàn bẹ̀rù yín torí páàgùn ní gbogbo yín náà. Àwọn èèyàn bẹ̀rù yín. How many pastors ló ti wọ́n wá ń fi sísọ láta nínú CAC náà ni. Inú mi dùn pé mo bá bàbá kan sọ̀rọ̀. Ara àwọn tó ti ara bàbá Ayọ̀ Babalọ́lá true kí lorúkọ máa ń yí Ọbádáre mo bá wọn sọ láàárọ̀ bóyá wọ́n tiẹ̀ ń wò mí lọ́wọ́ wọ́n láwọn máa sẹ́ni kankan sí mi because he accepted that the decay in CAC ó ti tó level pé káwọn sọ̀rọ̀ sókè wọ́n dẹ̀ support movement wa. Bàbá àgbàlagbà yìí he said he has been in ministry for 59 years. And finally kí n tó play àwọn voice note wa ẹ má bínú o gbogbo ẹ̀yin tẹ́ tara CAC jáde yálẹ̀ ṣì wà ní CAC ni o tàbí ẹ ti lọ dá títí ní sílẹ̀ mo fẹ́ béèrè kankan simple question ṣé bí bàbá Ayọ̀ Babalọ́lá ṣe lélẹ́yìí ẹ má dá mi lóhùn ṣé bí bàbá Ayọ̀ Babalọ́lá ṣé bí wọ́n ṣe lélẹ̀ ṣé ìpìlẹ̀ tí wọ́n gbé CAC lé lórí lélẹ̀ ẹ má dá mi lóhùn. Tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run pe àwọn bàbá yìí ẹ má gbọ́ ilé. Ìwọ tó bá wọn jẹ nílé alára CAC tó bá wọn jẹ ní ilé àrẹ̀sà CAC tó bá wọn jẹ nílé láàrọ̀gùn CAC tó wá fi ìpè yẹn tó ń ṣe ìpè yẹn rádaràda ìpè àwọn bàbá Ayọ̀ Babalọ́lá láti àkókò ìlọ yóò mọ dáṣẹ̀ rí àfọyín tó jẹ́ wípé tó bá ti ṣe prayer yẹn tó ń ta ọmọ tó ń ṣe ní kọ̀rọ̀ ìpè bàbá yẹn àyàfi tó bá jẹ́ wípé Ọlọ́run ò pe àwọn bàbá yẹn ló yà kù àyàfi tó bá jẹ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ìpè nìkan lẹ̀ ní jìyà ẹ̀ lọ́lọ́run 1930 ò ní dáṣẹ̀ rí àfọyín tọmọtọmọ. Èló làwọn bàbá yẹn fi sílẹ̀ láyé ẹ jẹ́ kí àwọn bàbá tó mọ ìtàn kan jáde wá bá mi sọ̀rọ̀ 1 minute 2 minutes lórí live video yìí torí wípé the only aspect Ayọ̀ Babalọ́lá tó lórí burúkú ní ẹ̀yìn aṣèré máa ń sọ làwọn mírèkù tí bàbá Ayọ̀ Babalọ́lá sọ ṣe ṣùgbọ́n olórí burúkú yóò sọ ìwà ìrẹ̀lẹ̀ Ayọ̀ Babalọ́lá tí bàbá Ayọ̀ Babalọ́lá bá fẹ́ máa kó ẹ̀pọ̀n bọ́ ṣé ẹ mọ àwọn ọmọge tó wà nígbà yẹn ni àwọn ọmọ tó fàìn ju tìsín lọ tìsín yìí ìfẹ́ tì lásán là ń rí ẹ mọ àwọn báwọn ìyá wa ṣe fàìn gbà yẹn ẹ̀yin èèyàn mọ̀ dá mi tí n bá parọ́ kí ló dé tá a mọ rí sítórì pé bàbá Ayọ̀ Babalọ́lá ń kó ẹ̀pọ̀n bò wọ́n lórí òkè káàkiri wọ́n ń kí ọwọ́ bá àwọn ọmọ ọlọ́mọ lábẹ́ kí ló dé tá a mọ gbọ́ wípé wọ́n ń ṣe oògùn ọrọ̀ ayé lẹ́yìn olórí burúkú aláyébàjẹ́ wọn nílé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò ti dàgbà ẹ ti dàgbà ẹ ti wo eyín gọ̀gọ́ àmọ́ ká yín lẹ́yìn ọ̀kan gbogbo ètò jókòó náà yóò mọ̀ wọ̀ mí ní gbogbo ẹ̀yin pásọ̀ tẹ́ ba ìpìlẹ̀ṣẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin pásọ̀ kó jẹ́ pé nǹkan kékeré báyìí ló mú mórúkọ Jésù yẹn no matter how small it is yóò di ńlá yóò di irú dìgbà tí ó mọ̀ yọ yín lẹ́nu ẹ̀ ní ńlá làáfíà mà láfíà yóò di fíafíà àyàfi tó bá ṣe lórí òótọ́ ló yá kù ẹ̀yin olùṣe lónìí ẹ máa bá wa sọ àwọn sítórì yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán tẹ́ ẹ fẹ́ òótọ́ ẹ fi ọ̀rọ̀ mírèkù sílẹ̀ gbogbo mírèkù tẹ́ Ayọ̀ Babalọ́lá ṣe ẹ lè ṣe kankan nú ẹ tẹ́ ẹ bá lè ṣe ẹ challenge mi ká gbé yín lọ sí hospital
tẹ́ ẹ bá lè ṣe ẹgbẹ́ mi ẹja challenge ẹja lọ sábó ẹ fi mírẹ́kù yẹn lẹ̀ kì í ṣe ẹ̀yin náà ń sọ àwọn wíta ìwé ṣe káyà máa jáde nígbà tó ń lọ South Africa wọ́n wá lóun máa dá gun private jet tó lórí burúkú nìyí ni ṣáṣì èrè nìyí ni how is that a miracle? àmọ́ àwọn ọmọ CAC náà ti wá ponú débi wípé iye wọn ò ṣí rárá ẹ máa bá wa ṣí àfihàn ẹ jẹ́ kí iye àwọn ọmọ CAC máa ṣí ẹ jẹ́ kí wọ́n dẹ̀yìn lẹ́yìn àwọn bàbá ìṣe òun háyọ̀ náṣọ òun lọ́wọ́ bóun ṣe fẹ́ háyọ̀ kóòtù ọlọ́run sọ fún òun wípé òun ò gbúdọ̀ lọ kóòtù pé agbádá ni kò lò wọ́n ní ọlọ́run kí ló dé tóun máa lọ agbádá òun ṣáàmù agbádá òun wá lọ ìyẹn lẹ́nu Ezekiah mo rí fídíò yẹn nígbà ńgbà tí ẹnìkan máa kọlẹ̀kùn wọ́n ní sáà àti gbé we are flying you to the event center in private jet and you be the only one. Is that a testimony? Is that what Jesus Christ came to die for? I'm asking. How is that a testimony? Olórí burúkú ẹ̀yin ọmọ CAC náà wá gbé báyìí ẹ wá ń pàtẹ́wọ́ ẹ̀rí báyìí èyí ti bàjẹ́. The same private jet tó yẹ pé ọmọ high school graduate ní US ní bíbáyìí tó bá ṣiṣẹ́ dáadáa ó lè charter tí ó lọ bí tó ń lọ tó ń bọ̀. ẹ wo tẹ́ ẹ sọ orúkọ Jésù dà ìpìlẹ̀ ṣó mọ̀ bí bèrè lọ́wọ́ gbogbo yín bàbá ẹ̀sìn Ọládélé lórí ọ̀rọ̀ Olúalọ́ tó ń lọ lọ́wọ́ tẹ́ ẹ lè sọ nǹkan kan tó bá jẹ́ ọmọ yín ni ṣe é máa dákẹ́ báyìí gbogbo ẹ̀yin àgbà CAC ṣe é máa dákẹ́ tó bá jẹ́ ọmọ yín ni ṣùgbọ́n torí wípé ẹ̀yin àmọ̀rí ìbá àkú gbogbo yín dákẹ́ wọn ò tún ní gbóhùn yín mọ́ sí rere gbogbo ẹ̀yin àgbà tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sókè tẹ́ ẹ sọ̀rọ̀ wọn ò ní gbóhùn yín mọ́ sí rere ẹ̀yin olùṣe olórí burúkú yìí a máa fàjà fún yín ni ó dìgbà tẹ́ bá tó fún Olúalọ́ lọ́rùn wípé sẹ́ẹ̀ tí wọ́n bẹ̀ sọ lórí ẹ̀rọ ayélujára lọ gbé ọmọ ọlọ́mọ jáde fámìlì ẹ̀ nìkan kọ́ ló yẹ kó máa jà láti rọ́mọ yẹn náà fámìlì Ìyábọ̀ nìkan kọ́ ló yẹ kó máa jà báwọn fẹ́ rí ọmọ àwọn Olúalọ́ tá bá wá lẹ́ni tó sọ fẹ́ pé tá a bá fàgbòfegún àájókun ẹ̀ lẹ́ni irọ́ ni o ẹni tó bá gbé adìẹ òtòṣì ó gbé ta Láròyé adìẹ òtòṣì ló gbé tá a bá dẹ̀ ṣe ń dra adìẹ Adébáyọ̀ Ọlásùsì àmọ́ dragi òun náà torí wípé láìpẹ́ láì jìnnà kéèsì títí ẹ̀ náà ti wà in the pipe àwọn fámìlì Bímbọ́ Sanni wọ́n gbọ́dọ̀ mọ tó pa ọmọ wọn ẹ̀yin olòṣì olórí burúkú ẹ wá dá gbogbo àjàalẹ̀ yẹn sílẹ̀ tẹ́ ń pè ní church tẹ́ ti mú àwọn èèyàn tẹ́ ń bayé wọn jẹ́ ẹ̀yin olòṣì olórí burúkú ó ń dọ̀tí ẹ jẹ́ kí n gbé voice note jáde torí kò gbúdọ̀ pẹ́ jù gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook tẹ́ bá rántí pé mo post fídíò arákùnrin kan tó ń jẹ́ prophet tàbí bóyá pastor ní under CAC ló náà wá o tó ń jẹ́ Adéníyì Rótìmí tó fẹ́ bà àwa Rótìmí lórúkọ jẹ́ ṣùgbọ́n tí Elédùmarè ò gbà fún ló jẹ́ kí n ṣàìtẹ́ pariwo ẹ̀ síta wípé ẹ̀yin tẹ́ fẹ́ bá ṣe prógrámù nǹkan báyìí lèmi àti ẹ̀ ń fà lọ́wọ́ yìí ti gbúdọ̀ rí lórí prógrámù kankan gbogbo ẹ̀yin àgbàlagbà CAC tẹ́ wá kàn sí mi ajá ò ní gbé yín lọ́mọ lọ ẹ̀ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ torí wípé immediately tẹ rí post yẹn tí mo dẹ̀ fi fọ́tò gbogbo àwọn àgbààgbà oníprógrámù síbẹ̀ immediately lẹ kàn sí mi tẹ́ ẹ̀ fi igbá kan bọ̀kan nínú tá a sì yanjú ọ̀rọ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ torí wípé ẹ ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe àgbà yín ò dalẹ̀ ẹ̀ ní dàgbà òṣì ẹ̀ ní dàgbà yà ẹ̀ ní dàgbà òṣì ẹ̀ ní dàgbà yà inú mi dùn ẹ ṣe gan mo dẹ̀ lérò wípé bẹ́ẹ̀ ṣe promise ni láti carry mi along lórí ìjìyà tó tọ́ tẹ́ ẹ máa fi jẹ Adéníyì Rótìmí ẹ jọ̀ọ́ ẹ mọ́ ṣàìmúlérí yín ṣẹ mo fẹ́ wà carried along bí ẹ fún suspension ni o ọmọṣára thank you so much bẹ́ẹ̀ fún suspension ni o bẹ́ẹ̀ ni kò tiẹ̀ kọ́kọ́ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ náà kó lọ wáṣẹ́ ṣe ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀ ń gbọ́ mi báyìí kó má tún di wípé n tá a ṣe tí lè fi jóná tí mo fi fọwọ́ wọ́nú tí mo fi dákẹ́ pé gbogbo àwọn èèyàn náà ló máa wá tún bá wa dá sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lórí ọ̀rọ̀ Adéníyì
Rotimi prophet or pastor ní CAC náà ni ìyẹn ló máa fi hàn yẹn wípé aláàánú ni wá lórí péèjì wa ìtàn bá ti bẹ̀ wá àmọ́ sọ ṣe kí n ṣùgbọ́n ẹ bá ti kìka bọ̀ mí lọ́ọ̀fù ju bóyá lọ àmọ́ gbé wa yes ẹja bẹ̀rẹ̀ torí dátà wa allegedly torí wípé àwọn ò sí ń bẹ̀ allegedly ẹ mọ̀ yọra wa lẹ́nu ẹ̀kàn gbé popcorn yín jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́. Káàsán bẹ́ẹ̀ yẹn báwo lọ́dọ̀ yín ṣe ń keep safe o. àwọn àṣẹ ìjí ni mo wà pa o mo dá wà ní mo dá wà ní o. Comes perfume, thank you. It's not even priority. Ká mọ̀ sí ṣe Olúwa lọ́nà báyìí. Alpha. Mi gbọ́ dáadáa, ó dà ìpẹnu yẹn jìnnà sí fóònù. Ó ní nǹkan tí mo fi máa ń change voice tí ò ní mẹ́ni tó sọ̀rọ̀. Allegedly ọ̀rọ̀ Sam Ojo lẹ́ni yìí ń sọ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Sam Ojo lẹ́ni yìí ń sọ allegedly so ẹ farabalẹ̀ gbọ́ dáadáa torí voice yẹn voice changer yẹn because of security tó ń bá àwọn èèyàn lẹ́rù ni wípé ẹ jẹ́ wọn play ẹ lọ. Elisa. Ṣé o ló làwọn ọmọ yẹn? Okay. Chai, owó kékeré kọ́ nìyẹn. Ó ń fẹ́ ọ̀rẹ́ Sam Ojo. Ṣé pásítọ̀ nìyẹn náà? Olórí burúkú. Ìyẹn jẹ́ òyìn. Ok, pásítọ̀ yẹn ló sọ fún ẹ wípé Sam Ojo ń fẹ́ ọmọ yẹn. Ọmọ yẹn ló sọ fún wọ pé. Ok. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ó sọ̀rọ̀ ẹ̀ yẹn? Ṣé kìí yẹ pé bóyá wọ́n ń lo ọmọ yìí fún ministry? Òun àti Sam lọ sí chọ́ọ̀chì bọ̀bọ́ yẹn. Ok. Ok, ó mi pé ó ti ń. Ẹ máa farabalẹ̀ gbọ́ lọ màá káàpẹ̀ tí voice note bá ti play tán
fẹ́ ti bí yẹn tẹ́lẹ̀ kí Sam tó máa fẹ́ ni. Ìgbà tó bá lóyún ní sí báyìí tó yẹ mí dẹ́yìn tó bá lóyún kò wá wá tọ́jú pásítọ̀ tí tọ́jú ti fi ẹni tí Sam ti bàjẹ́ yìí ìyẹn wá sọ fún mi kí ló ní bọ̀ ṣe wá tọ́jú tó ṣe wá sọ sí pé èyí báyìí ló kàn lórí ìdílé ọmọ kò tọ́jú ọmọ rẹ̀ ìwà ni kó má wọlé kó má bá bá sọ̀rọ̀ ó yẹ kí ìyẹn ṣe sẹ́túmẹ̀tì ó jà kúrò láàrin ìwọ̀n tó ń bẹ̀. Pastor. Ṣé àwọn méjèèjì ò ní mọ̀ pé àwọn jọ ń fẹ́ ni o. Ìyá ò mọ̀ sáàmù sáàmù ti ó mọ̀ náà ó tẹ̀lé mọ̀ kó tí mo fi pa ọ̀sẹ̀ kò sáàmù mọ̀ pé ó ń fẹ́ ẹ̀yìn rẹ̀. Pẹ̀lú nígbà sáàmù Ó ti yé mi. Ó ti yé mi. Ara teaching, thank you. Ṣé close dáadáa ni? Ṣẹ́yìn méjèèjì close. Close. Báwo ló yẹ máa ń sọ gbogbo kíní fún ẹ? Nísìnyí náà nígbà ìyá close náà. Oh, okay. Lẹ́gbẹ̀ẹ́ ìdìbò wà lára wọn tẹ̀lé ìwà ìṣúná wa láti ló dúró lórí sáàmù wà láti ẹ̀. Ǹjọ́ bá dúró lórí Sam nìkan ìbáwá àpapọ̀ ó tún wá lọ fẹ́ pásítọ̀. Wá lọ sọ máa ní ká pásítọ̀ tó ní church wà síyàwó pásítọ̀. Kí lorúkọ pásítọ̀ kejì yẹn? Kí lẹ̀ lorúkọ church ẹ̀? No, èmi kàn fẹ́ morúkọ ẹ̀ ní ìyẹn ò kan èmi. Okay, alright, send it. Iṣẹ́ liberation yìí iṣẹ́ gbogbo wa ni. A gbọ́dọ̀ try láti gba àwọn èèyàn wa sílẹ̀ kúrò lóko ẹrú. Nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn. Kì í ṣe iṣẹ́ nìkan. Bábí sẹ́ẹ̀lì péjì jẹ́ ọ̀yẹn. Àti tàwọn ọmọ yẹn. Ó lágbára. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ recap fún ẹ̀yin tẹ́ ẹ gbọ́ dáadáa. Arábìnrin kan wà ó ń lọ sí chọ́ọ̀chì pásítọ̀ kan. Arábìnrin yìí ni ọ̀rẹ́ ẹni tó wá ṣe allegedment yìí. Nígbà tí arábìnrin ti ará ṣọ́ọ̀ṣì allegedly tí ò wá lọ sí ṣọ́ọ̀ṣì mọ́, pásítọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí bọ́mọ ẹ ṣe ń ju bọ́dì ó yẹ yìí torí wọ́n mọ bó ṣe máa ń scan nínú ṣọ́ọ̀ṣì. Ọ̀rẹ́ mi kan ó lóun lọ ṣọ́ọ̀ṣì ní ẹnujọ́ mẹ́ta yìí ní dárúkọ ẹ̀ òun náà ń wò wá báyìí lẹ́ni tí mo ti sọ fún pé jókòó sílé iṣẹ́ ló ń ṣe oníṣẹ́ lọ́wọ́ mọ́ Facebook ẹ jẹ́ yàrá Facebook ẹ jẹ́ mọ́ like ẹ mọ́ love ẹ mọ́ share wọ́n ti ń fún mi signal again ìrọ́dẹ̀ náà pa. náà ó wá lóun lọ ṣẹlẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú mi tó wà kì í ṣe Nàìjíríà. Ọ̀rẹ́ mi dẹ̀ lélẹ̀ Ọlọ́run kẹ́ dáadáa àtiwájú àtẹ̀yìn ó sì fine dáadáa. Ó ní Mr. Rotimi n tó yà mí lẹ́nu jù pé mi ń lọ déédéé mo kàn ní kí n lọ lénìí ni bó dẹ̀ ṣe wá ló bá di wípé olùṣọ́ àgùntàn torí bó ṣe wà ní líìkì náà ló wà ní gbàǹjà bẹ́ẹ̀ ni Sami Muyi bàbá iwájú àtẹ̀yìn ọmọ ìdá. náà ó ní ìdíwé tí pásítọ̀ yẹn ṣe wá ń fọwọ́ kan ojú ìlà bra òun ni pásítọ̀ ti ń fọwọ́ tọ̀ òun. Mo ní tí o mọ̀ pé tí wọ́n bá ń jó pé òun lọ òun bọ̀ gbogbo ṣìkìṣìkì náà mi ọ̀làdé òun làwọn ń rí àwọn ò mọ lọ́hùn àwọn tẹ́ ẹ rí yìí ò mọ lọ́hùn. Ó ní ẹ wo miss pretty mọ́ rẹ̀ níjàre wípé òun ò tiẹ̀ lọ mọ́ òkè full package ni ọmọ tó fine ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n fọmọ yẹn hàn yín ẹ jẹ́ mọ̀. Ọlọ́run jẹ́ ká fi àpòkó wọ̀nyí wọ ibi tẹ́ ẹ fẹ́ wọ̀. Leave they don't me go I don't know they carry me go I don't know. Ló bá ṣàdí pé pásọ̀ ṣàdángan lẹ́yìn ìyẹn náà bá ń pè pé ètò àdúrà wèrè kan tún wà. Mo ní sórí nígbà tán bá ṣe tán pẹ̀lú ẹ̀ ò ní rántí pé olóbò ń dì mọ́ wọ́n á sọ ẹ́ di lákì láwọn wèrè tó láwọn gba Jésù tí Jésù ń wò wọ́n ràn.
now àjàbá nìyẹn ló bá di wípé pásítọ̀ yìí ò rí arábìnrin ló bá pè pé Sadiya ibo ló wà látijọ́ àárí ẹni church. Thou shalt not forsake the gathering of the children of God. You know that the covering of our church is special. Àfẹ́jẹ́ kó wọ inú ayé lọ. Wọ́n tiẹ̀ ní pásọ̀ yẹn tún kọrin fún lórí fóònù jọ yẹn. Sàmìyé bàbá sàmìyé sí wa lára o. Ikú ń bẹ lóde sàmìyé. Bàbá sàmìyé sí wa lára o. Ẹ̀pọ̀n ń bẹ lóde sàmìyé. Bàbá sàmìyé sí wa lára o. Dọ́mọdọ́yà ń bẹ lóde sàmìyé. Bàbá àbí ọmọ yẹn bá nítọ̀ òun àwa rí yín. Ṣé ẹ rí nígbà tó bá kọrin yẹn tó wípé ikú ń bẹ lóde àrùn ń bẹ lóde dóyàdọ́mọ òdọ́mọdóyà wà ń ta kìíní kan wà ń ta inú ilé tẹ ẹ sásì yẹn gangan ni gbogbo ohun tí wọ́n ń kọ nínú orin yẹn wà ẹja mi ti ń bá parọ́. Bẹ́ẹ̀ ni Ọláwùnmí ìyẹn nìkan lẹ́yìn máa ń gbọ́n ti yín àwọn ètò wà important yẹn ẹ̀já jọ sọ́kẹ́. Now ọmọ yẹn wá lọ rí pásítọ̀ ní ọ́fíìsì bó ṣe wá dọ́fíìsì dádì ń báyìí ló ṣẹlẹ̀ mo lóyún allegedly ẹni báyìí fún mi lóyún tálẹ́ni náà ó ní Sàmójó ọ̀rẹ́ mi ni mo mọ̀ kíní kan kò dẹ̀ fẹ́ gba oyún tàbí nǹkan kan bóyá dẹ̀jẹ̀ ti bímọ mi ti ẹ̀ understand dáadáa allegedly torí àásì ń bẹ̀ ok màá bá a sọ̀rọ̀ pásítọ̀ ìwà bá Sàmójó sọ̀rọ̀ ṣẹ́rí eléyìí tí mò ń sọ yìí mo fẹ́ fi ran tó bá yẹ pé lóòótọ́ lọ́rọ̀ yẹn because à ń ṣe allegedment ni mo fẹ́ fi ran Sàmójó lọ́wọ́ fún rẹ̀ nítorí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ gan fún rẹ̀ ewu ni ìyẹn number 1. Number 2 ni wípé ìdọ̀tí ara Olúwa yìí if you say you are a Christian and this filthiness is not making you want to vomit, you should go and check your Christianity. You should get the measurement. You should get a gauge to measure your Christian meter, if there's anything like that. Use Christian meter to measure your Christianity. Now arákùnrin wa bá Sàmójó sọ̀rọ̀ and Sàmójó wá gbọ́ pé ó dáa òun òkùnkù lè dínà pé òun ò ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ voice ọjọ́ ó ṣàǹtọ́jú àwọn ọ̀dẹ̀ láwọn ọmọ ń lọ skul tó dáa tí mo tiẹ̀ tó sọ wípé skul yìí wọ́n o ṣùgbọ́n skul tó dáa ni kákan sára sí Sàmójó allegedly. Nígbà tí ọ̀rẹ́ wa yìí máa bá aráalé tèmi sọ̀rọ̀ ló bá ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́ẹ̀ ni sister comrade Olúbùnmi Christian meter ni o Christianometer ojoojúmọ́ lálùjọ̀nù ń fún wa láwọn oríṣiríṣi terms tó lágbára. Ló bá pe ọ̀rẹ́ ẹ̀ pé nǹkan báyìí lóòótọ́ ẹni báyìí ni òun bímọ fún tó sì ń tọ́jú àwọn ọmọ ń sìn olóko òkò mẹ́bí gómẹ́sì ń tẹ́yìn pásítọ̀ yìí lò torí àwọn girlfriend tèmi máa ń fi mí lẹ̀ pé mi ìṣàkàtó tán bá gbéná sórí bátìrì mi báyìí ṣe ló máa ń ṣe kàn tán bá fẹ́ fi mí start mọ́tò á máa lọ ṣùgbọ́n ẹ̀yin kọ̀ọ̀kan ẹ̀yin pásítọ̀ yìí wọ́n ní kẹ́ ẹ̀ tó tọ́ọ̀nù ignition ní mọ́tò yìí ti ké bí locomotive engine. Gbogbo àwọn ọmọbìnrin wa lẹ ti bà lórí jẹ́ tán ẹ ti sọ wọ́n di kòròfo lẹ́yìn olùṣí olórí burúkú yìí àwọn ṣínà bolẹ̀ bẹ́ẹ̀ ni. Now arábìnrin wa kàn fẹ́ nínú ara títí tèmi Gorilla Boy thank you so much. Now ó wá sọ fún wípé lóòótọ́ ẹni báyìí ó ń ṣètọ́jú àwọn ọmọ tó ń bí fún ṣùgbọ́n pásítọ̀ òun gangan sìn àwọn ti jọ ń dẹjò àwọn ti jọ ń wasà àwọn ti jọ ń wa òkun.
gẹ́gẹ́ bí obìnrin ìwà arábìnrin mo try láti ẹ̀ ti bẹ́ẹ̀ chat mo ti rí fídíò àwọn ọmọ yẹn ọdí bíbá concept mo ti rí fídíò àwọn ọmọ yẹn àwọn ọmọ tó fine ní tó rẹwà dáadáa ìwọ náà sì rẹwà ṣùgbọ́n ohun tó jẹ́ kó o mọ̀ ṣe irú nǹkan báyìí kò yé mi ìwà lè sọ bóyá ó ń ṣe ṣé two sum lámọ̀ pé àbí three sum differently bóyá ó sì ń ṣe alleged father àwọn ọmọ tàbí ó dẹ̀ sì ń ṣe pastor títí ẹ̀ náà tàbí kó jẹ́ wípé ó ti ṣe báyìí sí alleged father àwọn ọ̀bẹ́jì àwọn ọmọbìnrin tó dáa tán fine àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ ògo ọ̀la ni nínú gbogbo allegedment yìí nǹkan kan máa ń ṣe ní kàyéfì wọ́n ní there is no smoke without fire ṣé ká wá sọ wípé Sam Ojo ìyàwó Sam Ojo ò mọ gbogbo àwọn allegations àtàbí ó mọ̀ ó kàn dákẹ́ kò yé wa ìyẹn lọ ẹ jẹ́ kí n sáré play kékeré lára eléyìí ẹ máa mú kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ o. bàbá wa lọ kó tó di pé àwọn olórí burúkú wèrè àwọn sẹ́ẹ̀tì àwọn bíṣì gangan àwọn ọmọ àlè àwọn ọmọ jákèjádé tán láwọn dára tó ń ṣòṣì kọ́ńtò Tani kan tún kí n dé sálẹ̀. Ẹ hàn pé I know you to be Alawiye. If you could remember, I know Yemi to be Alawiye. This story I've told you before. I can still say it again. Bisi pé nǹkan ló pé gbégbé nǹkan kan máa bọ̀ lé ìyẹ̀dẹ̀ mo bá Bisi bá Yemi. Ó ní mo fẹ́ kó bá ṣùtù fídíò. Lọ́wọ́ ni wọ́n á gbà. Mo ní 3 so no máa kún mi níbi àwọn ọdọ wa 80 I can't remember. Mo fẹ́ kó ṣe. We can step out. Wọ́n náà dẹ̀ ṣe ti fídíò ẹ̀ bá bí some these people that time wọ́n gbà á. Wọ́n àti ẹ̀ ò gbé fídíò ẹ̀ fún mi. Ìbejì làwọn ọmọ yẹn. Tó bá pé ti ọmọ mẹ́rin ló wá gbé fún mi. ló wá gbé fún un. Mo pàdé sáńtì ẹ̀mọ́ ní àti ẹ̀mí. Mo ní please anything I ask you to do please do. I will make sure this people get at home. Bàtà pa fídíò tán ó wo fídíò yẹn. Èlò plan ní kókó fẹ́ promote ẹ̀mí. Ó yà kó promote ẹ̀mọ́. Ó lọ ṣe pósítà ó ṣe bánà ó ṣe kankan mọ́. Ó ti bí tọ́ díẹ̀ mọ́. Wọ́n á ní kí ẹ máa gbà yín wá. Ti first one tá a sọ yẹn tí mo fẹ́ ṣe pápápá torí time yes bẹ́ẹ̀ ni Ọláìdé Olúwarótìmí ìbejì làwọn ọmọ yẹn àwọn ọmọ tó ń fàìn dáadáa ni alẹ́ jẹ́ pé Sam Ojo ló ni wọ́n anyways eléyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ní àkáǹtì lórí Yẹmi Adeola bó ṣe kángun sí Bisi Alawiye tó kángun sí ìntí ọkọ Bisi Alawiye tó ṣe tí wọ́n dẹ̀ ló ń ṣe allegedly nípa bíbá oríṣiríṣi àwọn ọmọ lẹ́yìn Bisi Alawiye sùn ok ẹlẹ́pọ̀n kò mọ bus stop then ipa tí Olúalọ́ náà kó nínú ikú tó pa arábìnrin yìí nínú body of Christ wa náà ni ẹ mọ̀ gbọ́ lọ mi ní play gbogbo ẹ̀ tán torí for safety purpose. Kò dé ẹ̀jẹ̀ ló ń ta fún ara ẹ̀. Wọ́n kò dé dájú olówó tẹ́ kó fún. Ẹ wo it is well. Mo rántí o sọ fún mi lọ́dún yẹn. Ṣé o rántí pé wọ́n ló sọ fún mi pé kí má jẹ́ kí anything kó dí anything tí bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn kí má jẹ́ kó bá mi ṣe anything lórí ẹ̀ o. Ṣé o rántí yẹ́ ẹ̀ yẹn? O jẹ́ mọ̀ pé àánú tí ò kọ́ mọ̀ orin yẹn ọdún yẹn lọ́hùn. Bísí kó orin mi lọ́mọ ní ó lọ dànù ni o kò síta o. Ẹ dúró. Làwọn
ẹ dúró. Láwọn wèrè yẹn ní èmi o. Ẹ dúró, Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé kí n send request kẹ́ wá sókè. Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé lè send request wá sókè. Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé mo lè invite yín. Láyọ̀ 2 mo rí kọ́mẹ́ǹtì kan bẹ̀ yẹn. Ìyẹn Sam Ojo ní kọ́rẹ̀ yín wá sóòtẹ́ làbí. Ẹ jẹ́ bá mi send request ìbáàjẹ́ 1 minute ẹ jẹ́ wá bá mi fi sọ. Tàbí kẹ́ ẹ rọra hi mi lórí WhatsApp tí kí n pè yín wọlé lórí WhatsApp. Mo Sam ẹ jẹ́ bá mi fún. No space kan tiẹ̀ wà. Ẹ̀yin jẹ́ Elédùmarè, please stop doing this now. You are with your boss, okay, all right, no problem. Ẹ jọ̀ọ́, ẹ̀yin jẹ́ Elédùmarè, you say you people should stop condemning men of God. Please stop doing this. Please, we are begging you, please. Mi fẹ́ ká máa ṣe ní fàájà elépèdé most times. But tó bá nínú tó ń rò tó dẹ̀ níyà tó jẹ́ pé o ní ìyá tó lọ́kọ gidi tó fẹ́ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá sùn tó dẹ̀ bí ẹ. Bóyá o dẹ̀ tún wá lẹ́gbọ̀n obìnrin tàbábúrò obìnrin tàbí wá láwọn cousins obìnrin tó bá jẹ́ àwọn ni wọ́n há sọ́wọ́ àwọn tó pera wọn ní pásítọ̀ bá ṣe ń sọ yìí. Ṣé nǹkan tó máa sọ lélẹ̀ jọ nítorí Ọlọ́run jọ nítorí Ọlọ́run jọ pé mo ti fi respect sí báyìí. Don't do this on my page again. I am begging you in the name of God tó ló pè wọ́n kí kolokolo ayé mọ̀ bá àgbì fún ẹ jọ nítorí Ọlọ́run. Mo ń bọ̀ jàre. Nísù ẹni ojúṣe bí ṣẹlẹ̀ nìyẹn kí ló kó ẹ̀ pẹ̀lú Pentecostal wọ́n máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ o mo ti lọ wo profile tó wọ sùtánà tó gbé kwaya kìíní. Ibo ni táwọn ọmọ ọjọ́ ẹ̀ bá jáde ń sìn wọ́n á tàṣírí ẹ̀. Ìwọ tó péré lẹ́yìn ju Elédùmarè bẹ́yìn ju Jésù dẹ̀ ni mo rò pé ojú Jésù yẹn fẹ́ fọ́ ó mì pé wọ́n ló máa kú nìyẹn mo rò pé orí ẹ̀ burú tó bá péré lẹ́yìn ju Elédùmarè ó mì pé o fẹ́ àti ẹ fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ nìyẹn torí pé o ti ṣèrìn báyìí. We are saying all the things tó tẹ̀yìn olórí burúkú tẹ̀ ń sá sẹ́yìn religion tẹ̀ ń ṣe ẹnìkan ló tún sọ ní comment section sí pé the same Sam Ojo oníkọ́rẹ́ òun wá download tẹ̀ ṣé wọ́n fi ṣe yín ni. If you want to be sleeping around be a regular guy like so many of us tá à ń ṣiṣẹ́ wa. And so táwọn èèyàn go through ọ̀dẹ̀ ní bẹ́ẹ̀ kàkà stop ṣé condemnation lélẹ̀ we are using the word alleged torah sí bẹ́ẹ̀. If you know that you want to be sleeping around ẹ jọ̀ọ́ torí ẹ wá ṣiṣẹ́ tí mò ń ṣe kó o dẹ̀ fowó yẹn gbé obìnrin bóyá kí n fi iṣẹ́ tí mò ń ṣe hàn wá tí bá dẹ̀ fẹ́ fowó mi gbé obìnrin kò sí nǹkan tó kẹ́ anybody torí mò ń ṣiṣẹ́ mi ni but o lè máa gba owó àwọn ìyá àti bàbá wa all in the name of Jesus kó o dẹ̀ tún máa fi bà ayé àwọn sisters wa jẹ́ it's not going to be done anymore we won't support that. How can our mothers be selling fufu, selling oranges, selling ewedu, selling pure water, selling recharge card, POS ìgbésẹ̀ and everything? Ẹ̀dẹ̀ máa fi nǹkan sẹ́nu bá wọn sọ̀rọ̀. Ṣé Jésù náà ló ní ká máa ṣe gbogbo eléyìí? Ìsàrò tẹ má bínú, orí wọn ló burú. Ọba rò tọ́ wọn ní sọ. Problem tí mo ní pẹ̀lú Nigerians, ẹ rí àwọn èèyàn tó wọ́n lọ báyìí, ẹ ní sòótọ́ ọ̀rọ̀. Let's live by Christianity. Jésù ò wá láti wá preach religion. Ó wá láti wá preach love. Kí ẹ. Ẹ jẹ́ kí n tiẹ̀ mọ play lọ mo ń bọ̀. In short, ẹ máa play ọ̀dọ́ ẹ play lọ. Ẹ kọ̀ tí Èmi ni mo ní Yemi Adeola kúrò lọ́dọ̀ Bisi o. Ogun ẹ̀ máa gbóná girigiri. Ẹ jẹ́ bá wa mute lókè yẹn. Ṣé wọn ò sọ mo sọ fún ẹ. Ẹ jọ̀ọ́ Láníyè bá wa mute lọ́dọ̀ yín bẹ̀ yẹn ẹ jọ̀ọ́. Gbàyẹn àti Yemi kúrò kó Yemi ti kúrò ọ̀dọ̀ ẹ̀ ìyẹn kò kò promote ọkọ̀ ẹgbẹ́ súnmọ́ dídí pásítọ̀
pásítọ̀ wọn á lè bá òun fọṣọ táwọn tó tọ́ ìyàwó mi bí ẹrú lọ́kàn wá bá nílé. ǹgbà sinẹ́ríò yìí lèmi ṣe ń gbọ́ pé máa olórí burúkú oníkùn bí ikùn wèrè yẹn ó dá gbogbo wèrè yìí wò. ó wá bá nílé. èmi ò mọ̀ kó tó di Yẹmí fúnra ẹ̀ ló mo ṣàríkú ń bá mi yan di prógráàmù ọmọ ọgbọ ẹ̀yà Wùmí àti filélẹ̀ la lọ lọ́dún yẹn. mo ṣe kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fọmọbìnrin yìí ni mo tó rí àṣírí pé ọmọ máa burúkú yìí ló bá sọ ó lọ́rọ̀ tó jẹ́ pé ó di ọ̀rọ̀. ẹ̀yin jẹ́ Elédùmarè kò sí wàhálà ẹ ṣe. kí lorúkọ máa tó máa ń ṣe prógráàmù yìí ọmọ ẹ̀dẹ́mà owó gbé mo níyè gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ mi ò mọ kankan mi gbọ́ nǹkan kan àwọn èèyàn yìí ti pa mí kíkú tó dé. Bisi was using you to fight her. You may not know. Èmi ò mọ̀. Because it was then ìgbà tó kí ni ṣẹlẹ̀ Bisi withdraw ẹ̀yin kọ́ mi lórí nítorí sì mi sí yín pé ẹ fẹ́ ṣe contact o èmi gbọ́dọ̀ bàbá ibi kan. kúkú mọ nǹkan kan èmi. pé èmi gbọ́dọ̀ bá yín ṣe ní ìbèrè kí n ṣe mo ṣe ìyí tó ní àpé Gbénga kò lè sanwó yẹn pé bẹ́ẹ̀ ló máa fún mi ilé kan kìnìkan tó lọ. Now nígbà yẹn ó ń bá Yẹmí jà. You wanted me to support her. In fact, Yemi. Yemi ò ṣẹ̀ mí. Èyí tó ṣe ẹ̀ sọ fún mi, it's not possible. Ọ̀rẹ́ kẹ́lẹ́ bá kọ́ ọmọ sọ yìí. For years, mẹ́rin ṣe pẹ̀lú ẹ̀. Lifted o mọye ìgbà tẹ́mi àti dáàdì fi pé Sábísí pé kán dárí jọmọ ẹ̀ ni. I could remember, má rí pé ìgbà kan following year, ẹ̀gbọ́n my handle first program yín. Second one, you told me pé kẹ́ máa gbé fún mi pé Buhari determine pé all your video ìtẹ̀ láṣẹ. Ló máa ṣe bẹ́ẹ̀ ni kíni mi ò gbàgbé nǹkan o. Before ṣe olólè kí n papọ̀, ìfọ́lọ́ yìí kẹ́ máa gbé fún mi. Ẹ dẹ̀ sọ pé ẹ pè mí ẹni Gbénga, kẹ́ máa bàbá ẹni òkè bọ̀, ẹ ti dá máa jẹ́ mi pé all your videos ọ̀nà jẹ́ pé all your videos. Mi lè gbàgbé. Ló máa ṣe. She changed to me, mo ṣáà mọ̀ kó change. Wọ́n á ṣe program kan ní BTO bí 2018 or 19 bẹ́ẹ̀ wọ́n ń tà pẹ̀lú gómìnà báyìí fún lákẹ́tì. Wọ́n á ní kíkọ́ ìkẹ́kọ̀ọ́ ìyá bẹ̀ náà kí lọ kí wọn. Oṣù ọbẹ̀ nìyẹn ló ṣáà kí lè báyìí má jàmbá rí mi Onígbénga. Wọ́n ń sọ fún mi fọ́kàn. Wọ́n ń sọ pábì àti bẹ́ẹ̀ sí nínú mọ̀. Ó ní no problem. Ó ní ìṣòro ti tán nìyẹn. Ó dẹ̀ kọ́ kí mi. ẹ jẹ́ kí n stop eléyìí náà ó nídìí. Hello. Ẹ jọ̀ọ́ mo wà lórí live video báyìí o. Mo fẹ́ pè yín náà ní ṣé bọ́ọ̀nà ni mò ń wò yìí. Ok ṣé ẹ fẹ́ bá wa dá sí nǹkan kan ni. Ẹnìkan ló ń wọ evangelist sí ṣé mo get. Kí lẹ wí. Ẹnìkan bá yín sọ̀rọ̀ lọ́wọ́ olóhùn evangelist. Níbo nìyẹn. Mo ń wò yín lórí YouTube àbí kì í ṣe program mo ń wo alọ́ orí láàrin méjì. Bẹ́ẹ̀ni. Inú mi mọ̀ tó rọ̀ lẹ́yìn tí mo get yìí o. Ẹ ṣé bàbá mi. Ṣé mo lè sọ̀rọ̀ ó sì. Ẹ jẹ́ ká mọ̀ bá ètò bọ̀ náà màá pè yín padà. All right sir. Yes sir. Yeah. Mo ní mímọ́ lolúwa o mímọ́ Elédùmarè o mímọ́ o àtòbàjáyé mímọ́ ẹlẹ́rù níyìn mímọ́ mímọ́ lolúwa mímọ́ Elédùmarè mímọ́ o àtòbàjáyé mímọ́ ẹlẹ́rù níyìn mímọ́
Mandelebo senelia. Rembagaba zondolelebo dodododododo náà ni. Tí wọ́n bá pe ẹ̀yin sí ìsọjí tó yẹ kán mọ̀ pè ní ìsọdọ lórí burúkú ìsọdásí èrè tẹ́ ẹ pè ní ìsọjí torí pé tó bá jẹ́ ìsọjí ni lóòótọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ni ò ní wá sí chọ́ọ̀chì mọ́ tí wọ́n mọ̀ sí lọ nínú ilé wọn. A ṣe èrè yín pàápàá jùlọ olú àlọ́ yìí yóò mọ̀ wá wọ aṣọ funfun. Ó ní ìgbà kan lára àwọn voice note tí mo gbọ́ allegedly tí Yemi Adeola ń sọ̀rọ̀ nípa ohun tó ó ń ṣẹlẹ̀. Wọ́n ní olú àlọ́ yìí náà ló lọ́nà sọ fún mi pé kò gbúdọ̀ kúrò nílé ọkọ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń lọ yálà diaspora tàbí ní Nàìjíríà tẹ́ ẹ ṣe lẹ́yìn ṣe ọlọ́run olú àlọ́ ọlọ́run olú àlọ́ ẹ yẹ ká mọ̀ gbà ládùn àbáyé wípé gbogbo ìṣẹ̀lẹ̀ dáadáa tó ti ṣẹlẹ̀ sí ìdílé kan tàbí òmíràn gbogbo ìṣẹ̀lẹ̀ dáadáa tó ti ṣẹlẹ̀ sí àwọn oríṣiríṣi èèyàn yálà lọ́kùnrin ni tàbí obìnrin ni as a result of being affiliated with Olúàlọ́ ẹ jẹ́ ká mọ̀ gbà ládùúrà wípé irú ìṣẹ̀lẹ̀ dáadáa báyìí ìṣẹ̀lẹ̀ dáadáa tó mú káwọn èèyàn máa sunkún tó mú káwọn èèyàn wà ní ìbànújẹ́ tó ti sọ ẹlòmíì di ẹni àgbégbìn gbogbo ẹ̀yin tí ẹ sì wà lẹ́yìn irú ìpè tàbí irú èèyàn báyìí lágbára ọlọ́run ó mọ̀ bá wa gbé irú ìṣẹ̀lẹ̀ báyìí dìde sídìílé yín àtòrò lóòótọ́ ni yín torí pé òótọ́ yẹn ló jẹ́ kẹ́ ẹ sì mọ́ lọ sírú program Olúàlọ́ irú ìṣẹ̀lẹ̀ báyìí ò wà ní wọ́n nídìílé yín gbogbo ètò ti wá tún dàgbà tó ti bímọ obìnrin tàbí ọmọkùnrin gbogbo irú ìṣẹ̀lẹ̀ dáadáa tó ń ṣẹlẹ̀ wá láti inú ìjọ Jesus City tàbí kinní kan mountain yìí yóò mọ̀ ṣẹlẹ̀ sáwọn ọmọ yín torí dáadáa lẹ rí despite gbogbo tá à ń sọ yìí òun ló sì jẹ́ kẹ́ ẹ máa lọ ọlọ́run bàbá mi Olúàlọ́ ó wá lárábìnrin kan náà tó ń jẹ́ Tóyìn mi ní ṣáìmọ́ fọwọ́ kan Fẹ́mi Tóyìn àbí Tóyìn Fẹ́mi whatever your name is gbogbo bí kíbi tó o bá wà láyé tó o bá sì ń tẹ ilẹ̀ Fẹ́mi Tóyìn tó o sì ń mu omi yálà o wá sùn tàbí o wà lójú ayé ni tàbí lójú ìran tàbí lójú àlá tó ń fa atẹ́gùn símú tó ń fa síta Tóyìn Fẹ́mi gbogbo orú ẹkún tí àwọn èèyàn ń sun lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Olúàlọ́ yìí yóò mọ̀ jẹ́ tiẹ̀ tìdílé ẹ̀ Fẹ́mi Tóyìn mo tún sọ lẹ́ẹ̀kan sí i torí wípé gbà tí prophet G.A. Lawal tún sọ̀rọ̀ ní ìjẹta sí ìjẹrin ìwọ Fẹ́mi Tóyìn tó rò ń wá èrò lórí social media rò pé gbogbo ń tà ń ṣe gbogbo àgùn tà ń là torí èrò tàbí torí eré tó rà ń ṣeré la ṣe ń làgùn mi ìsọ̀rọ̀ lórí ọ̀rẹ́ láti jọ yìí torí pé mo rí i pé o kéré pátápátá ṣùgbọ́n mo rí i pé o fẹ́ dẹ̀yìn lẹ́yìn irọ́ yìí tí o wá rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn nílọ́po 10 nílọ́po 20 nílọ́po 30 yóò mọ̀ jẹ́ tìwọ Fẹ́mi Tóyìn bó ṣe máa rí nìyẹn àṣẹ ti gùn gbogbo ohun tó wá rí lọ́bẹ̀ tó wá rọwọ́ tó ń dùn nínú ẹ láti wákàtí ọ̀wọ́ lọ torí ìdílé Sanni àti ìdílé Òbé tí Elédùmarè ṣe kíni tó ti gbọ́ tó ti rí omi ojú wọn àwa kó gbogbo omi ojú wọn àdà sínú ìdílé ìwọ Fẹ́mi Tóyìn àwọn òbí ẹ máa mọ̀ wọ́n á jáde sọ́rọ̀ ẹ ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá wá jáde lọ wọ́n á sọ fún ẹ pé o ṣe àwọn kan wọ́n á sọ fún ẹ pé o fi ẹsẹ̀ lẹ̀ o ti fẹnu kọ láti ọ̀sẹ̀ lọ náà ni wọ́n máa sọ fún ẹ pé kó lọ máa bá ìdílé Òbé tàbí ìdílé Sanni tí wọ́n bá dáríjì ẹ̀ fáìn
ṣùgbọ́n ṣiṣẹ́ tọ́mọ ewúrẹ́ ń ṣe tó ń gun ìyá ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣèwọ Fẹ́mi Tóyìn ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ because you think we're fooling around with these cases we are not. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé kí ni update kì í ṣe gbogbo aṣọ la máa sá sórùn torí wípé àwọn tá à ń bá ta yìí once they know your game plan they are very smart. Wọn ò kàwé ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n àrékérekè. That is what I can tell you. Wọn ò kàwé ṣùgbọ́n wọ́n ní ìkà nínú. And I won't say much more than that. Ó ti rí bí àrọ̀ ti rọ̀ mọ́. Mi tí ì jẹ ata mi tí ì jẹyọ̀ láàárọ̀ yìí. Àṣẹ ti gùn ó ti rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mọ̀ gbé wa wọlé kọ̀ọ̀kan náà. Mi ì fẹ́ ṣe gbogbo ẹ̀. Ó ti pọ̀ jù. Àwọn incident yìí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. I don't even know where to start. So títí Sàmójó la ṣe ń sìn adẹ̀ṣe títí Yemi Adeola ẹ̀yin náà ti gbọ́ díẹ̀ ó nídìí tí mo ṣe stop voice note yẹn ẹ má bínú mo rò pa lè tẹ́ kan lẹ̀ délẹ̀ ni ṣùgbọ́n ó nídìí tí mo ṣe stop ẹ̀ n máa tún recap. Prophet Sam Akeolu ṣẹ̀wá ń bẹ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lókè ẹ máa bá mi mute and today I am going to be very strict with my timing 2 minutes tó bá ti pé 2 minutes ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n tó bá ti pé 2 minutes máa gbé wa wálẹ̀ ẹjọ́ ẹ má bínú. Prophet Sam Akeolu ṣẹ̀wá ń bẹ̀ ẹni láti unmute o. Prophet Sam Akeolu my hope of glory. Everybody. It's two things. One question I want to ask. I don't know if the family of the lady you are looking for is here because me fẹ́ buy new oje. Uncle Rotimi, is this lady still alive? In tó ṣe wá ń kàyéfì náà nìyẹn. I won't lie to you. Every day you bring this topic, I have a negative energy. That I don't think she's alive. Ẹ jẹ́ ká mọ̀ gbàgbọ́ pé bóyá Elédùmarè bá wa keep her alive. I'm sorry because I feel something bad has happened to her, and I feel that Oluwalo has a lot to say. Oluwalo has a lot to say. Oluwalo, if something bad has happened to this lady, I beg you in the name of God, come out and tell the world. Pátápátá ẹ lọ sẹ́wọ̀n fún ìgbà díẹ̀ ẹ lọ sinmi ńbẹ̀. Ó tiẹ̀ lè má jà sẹ́wọ̀n kó jẹ́ wípé wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ bóyá wọ́n jà ní bí nǹkan kan tí wọ́n dẹ̀ mọ̀ where about it. The whole world wants to know. Uncle Rotimi, the negative energy I'm getting in regards this lady is bad. I'm not getting positive energy. Each time we bring the topic, I keep going straight to see if she's alive, but my heart pants all the time you bring a topic. The negative energy I'm getting is bad. Oluwalo, if this lady is alive, come out and tell us. If she's dead, I beg you in the name of God, for the sake of our parents, then let them know so that they will know that their daughter is no more. Wọ́n dẹ̀ kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ healing process àbí. Sir? Tí wọ́n tó bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ healing process. Exactly. So everybody we start healing up. Because as it is right now, I'm getting a negative energy. I'm sorry to say this. Thank you so much. Thank you so much. Gbogbo ìgbésẹ̀ tá à ń gbé àní sọ́ọ̀sì tá à ń sìn yóò yẹ yín gbogbo aṣọ kọ́ la máa sá lóhùn ẹ ṣé ìyá mi. Thank you so much. Thank you. That's how so many people are feeling. Big Daddy ẹ jẹ́ kí n sáré gbé yín sókè 2 minutes sir. Big Daddy ṣe wà ń bẹ̀.
Big Daddy, light up. Ẹ jẹ́ kí n gbé yín sókè pàápàá. Okay, Big Daddy, okay. A ti ń gbọ́ yín sà. Akí gbogbo ilé. Ṣé rí nǹkan tó ń ṣe mí sí ni pé I'm totally down. The reason why is that I'm from a Christian family, though I belong to Anglican Church. Ṣé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní Anglican? But when I became a man on my own, I've passed through CAC, passed through all this Pentecostal, this is that. But from what I'm hearing on this program on daily basis now, I will get in weak. Mo dey regret pé mo fall into this Christian system. Pé ká ní mo wá mo wà ní òrìṣà ni ẹ̀ka pain to break into pass through Christianity. Because what is happening now is terribly bad. And nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àwọn people tó wà concerned yìí wọn ní conscience rárá. No more conscience, sir. No conscience at all. Some will just come like Fẹ́mi Kẹ́mi àbí kílẹ̀ pé yẹn. Mo ń gbọ́ gbogbo ìsọkúsọ tó ń sọ. One foolish man again come up today now ló ń sọ̀rọ̀ rádaràda. Now ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ dípò kan tiẹ̀ jókòó kan kóra wọn jọ kan pé ikú yẹ kó rí báyìí. Ṣé mo olùkúkú wa ń bọ́ sí kí nígbà iná wá take as opportunity láti wá sórí social media. Mo ti gbọ́ ti Kẹ́mi yẹn, mo gbọ́ ti bàbá òṣì kan náà báyìí, mo gbọ́ ṣé mo weak láti gbà yẹn ni. I don't even have. Network, Big Daddy. Not be like this. Kí ló lẹ́nu pé ẹ mú ọmọ síta? Ẹ lọ mọ ọmọ láti bí ẹ sọ ẹ níyàwó. Àwọn òbí ń wá, gbogbo ayé ń wá ọmọ, ẹ dẹ̀ dákẹ́, ẹ sọ̀rọ̀. Àwọn kan wá ń dìde, wọ́n wá ń sọ rubbish things, wọ́n kàn sáà sọ pé iṣẹ́ mọ̀ kí nìyẹn ó wú èmi down. And with what this last speaker said now, maybe something else has happened to that. I'm telling you. Because if they can keep quiet up to this time, I'm trying to bring some people up to argue unnecessarily or to defend them unnecessarily. See, maybe something else must have happened. There is no going back, sir. Ọlọ́run á fún wa ṣe, sir. Thank you so much, sir. Light up. Ẹ jẹ́ kí n gbé yín sókè. Thank you so much, sir. Thank you. Yes, sir. Briefly, just to let everybody know on this platform, we are loving people. But as according to Bible, we should continue to sin and allow and ask the grace of God to abound. Kí ló wá dé ẹlẹ́ranra ní gbogbo wa? Níbo ni ìgbà ó la fọ́jú náà? Ìgbà ó ní aráalé wa? Bàbá Ọlọ́run sọ Yorùbá yẹn náà. Wọ́n ní táráalé wa tó bá ṣe kíní kan tá a bá sọ fún. Tí aráalé wa bá ń jẹ kòkòrò mọ́dùnmọ́dùn, àìsàn ò ní jẹ́ kí gbogbo aráalé nísinmi. Where did we get here? As Baba says, Ojú tì mí to say that I was a Christian. I was in this mess for a very long time. When you meet with one-on-one with people who has been, I don't know how to preach to them. When you hear their testimony about what so-called a man of nonsense, it's very, very unfair. And that's what we are trying to, work together on this platform. Pay humanity first.
And then some people will be coming here and saying, gbogbo ẹ má yẹ kó ṣépè fún yín o bí RD man a máa ṣe èpè fún yín because ṣé kò dùn ó dìgbà tó bá kan ẹ̀gbọ́n yín àbí àǹtí yín àbí kò yé mi nínú ilé wa yìí tí gbogbo ẹ̀ dẹ̀ bàjẹ́ ẹ̀ dẹ̀ kígbe body of Christ ready because of new kill and convert àwọn kan sọ mi pé because of new convert kill and convert sí kíni tí ó ṣe àti ranù. ṣé mọ̀ pé ìyá kan tó máa fojú sunkún ọmọ tó máa gbọ́mọgbìn tí ń fi Jésù tẹ̀rẹ̀tẹ̀ mi náà ní comment section ẹ lè imagine. You are on another platform nǹkan tá a bá ń sọ bí tí ò bá tẹ́ lọ́rùn walk away. báwo lè máa lọ sí platform onípàwọ̀ ẹ̀ máa lọ command jambla talk. ẹ ṣe ìyá mi ní dákẹ́ ẹ ṣe. Yes. Ty Cash. Oh yeah, ẹ sáré gbóhùn sókè. Ṣé tẹ́ rí ibi tí ìyá yìí sọ̀rọ̀ dé sí number 1 kan nìyẹn. Èmi experience tèmi gbà kan. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, ẹ̀yin náà mọ̀ mi ẹ̀ mọ̀ mi dáadáa. I know you've gone through my profiles. Wọ́n bí mi sínú Celestial. Ṣùgbọ́n ṣàdúrà kí n ṣàmì lọ́rọ̀ tèmi láti kékeré mi dẹ̀ ni. Ipe àwọn participate nínú meeting kan wọ́n ṣe kinní kan kò kàn mí tí mo fi dàgbà mo dẹ̀ ti lọ ṣọ́ọ̀ṣì oríṣiríṣi mo ti lọ Christ Embassy mo ti lọ Winners mo ti lọ Mountain of Fire kò sí ìta àti rí kò dẹ̀ sí gbogbo church tí mo wọ̀ yìí tí mo rí wọn tán débi pé àwa gan tá a jẹ́ láṣọ funfun tá a jẹ́ sẹ̀lẹ̀ oníṣọ́ọ̀ṣì kan tí mo wọ̀ ní ọdún kan ní side kan ní Mẹ́ràn ibo olùṣọ́tọ́ gbélé bẹ́ẹ̀ ó dà pé church yẹn wọ́n abandon sẹ̀lẹ̀ yẹn fine gan Port Harcourt mọ̀ ń gbé wọ́n kàn tẹ̀kọ̀ ní jẹ́ wá sí kòkè wá àwọn parents mi èèyàn kan wá rí fà mí sí church ẹgbẹ́ àkínlọ pé bàbá yẹn dẹ̀ gúdò pé àdúrà ń gbà lọ́dọ̀ ẹ̀ èmi gẹ̀dẹ̀ rẹ ọmọ ọ̀dọ̀ àgbà lèmi arúgbó ló tọ́ mi dàgbà great grandmother ló tọ́ mi dàgbà mo mọ bí kan ṣe ń lọ nígbà tí màá dé ṣọ́ọ̀ṣì náà tèmi ti yín tòótọ́ ẹ bọ̀ kọ́ máa ní ọbẹ̀ ṣiṣẹ́ àánú gbogbo àwọn nǹkan tá à ń wí yìí sẹ̀lẹ́dẹ̀ mi mọ̀ bàtọ̀ bí àwa omi kándù funfun ẹyọkan èso ó ti tán tó bá nígbàgbọ́ nú ẹ̀ ó ṣiṣẹ́ fún ẹ tó bá nígbàgbọ́ fílẹ̀ tó bá ti dé pé kọ́ mi ti ń wọ̀ látẹ̀yìn ó ti dọ̀rọ̀ babaláwo ká má parọ́ tán yìí Mr. Rotẹ gbogbo churches tó wà ń ta yìí 98% babaláwo ni gbogbo wọn èmi mo fọ́ gbàyà mo sọ mo ti rìn débẹ̀ débi pé màmá rẹ̀ rìn pé ìwọ lọ́hùn mo sì sọ̀rọ̀ kan lánàá fáwọn ẹ̀kọ́ mọ́ ní ìwọ lọ́hùn páyé yìí rẹ làwọn kan bẹ̀rù pé ọ̀gá tí wà ẹ má jẹ́ kó pa ìmọ̀ ní ẹ jẹ́ kó lọ tẹ̀ páyé yìí rẹ kí o bá tẹ̀ lọ ká tẹ̀ lọ pọ́npọ́n ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù nígbà tí wòlíì táwọn sọ yìí tó máa ṣiṣẹ́ fún mi tán Èkìtì ni bọ̀bọ́ yẹn ti wá ọmọ Èkìtì ni Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ fún mi mo fún lówó bí i 20,000 gbà lọ́wọ́ nítorí contractor ni mí aluminium windows àwọn roofing àwọn automatic glass ẹni mò ń ṣe iṣẹ́ wa dán táìmì yẹn ẹni ọ̀pọ̀ oníṣẹ́ owó tíṣẹ́ bá dá àtàgbà pé 30 seconds o ayé kọ̀yìn sí hàn ni so mo á wà mo á dé ọ̀dọ̀ bọ̀bọ̀ náà nígbà tó máa sọ̀rọ̀ tán ló bá ní iṣẹ́ tó ń fẹ́ ṣe bá a sí náà ó ní ohun iṣẹ́ náà dúdú ni o nínú aṣọ funfun yí pé ohun tí máa pè sí orí tútù orí gbígbẹ kọ́ lọ pé orí tútù àbí orí tútù kọ́ṣà ohun yẹn that is nǹkan ara èèyàn ó wà lára nǹkan tí ó lò tó fẹ́ ní kébì máa gbé kí máa gbé lura mo kọ́kọ́ rẹ́rìn. mo bọ́ máa gbé yín padà wá sókè mi ìfẹ́ kó ju 2 minutes lọ torí mi náà fẹ́ ṣe nǹkan sista Ayétúndé ó yá ẹ sáré gbóhùn sókè sista Ayétúndé ẹ jẹ́ ká stick to subject matter ẹ jọ orí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé yìí àti eléyìí tá a kọ́kọ́ gbọ́ sista Ayétúndé ṣe wà ń bẹ̀. ó wà ń bẹ̀. ó yẹ sáré bá a sọ̀rọ̀ 2 minutes ẹ jọ torí mi náà fẹ́ ṣe nǹkan lónìí. ẹ̀kọ́ ilẹ̀ sà. orí gbígbé orí tútù. bí big daddy náà bí wọ́n ṣe sọ Anglican mi náà gbogbo àwọn olúwalọ́ nǹkan kan tó ń dárúkọ orí program yìí mo ṣe ti ń gbé mi ìfẹ́ mọ àwọn tó ń jẹ́ bẹ̀ because
lóòótọ́ àwọn obìnrin gbà mí tó yẹ pé because venerable wa náà máa sá máa ní ẹ máa wá lọ́hùn kiri ẹ máa lọ chọ́ọ̀chì ilé ẹ máa kúrò níbi kan ẹ tún máa lọ ilé èmi ò tiẹ̀ mọ̀ mí ìgbà tí àwọn pásítọ̀ ọlọ́run dáríjì mi especially ti ìdìmọ̀ mi jẹ́ mi ìgbà tí wọn láti lè because láti ilẹ̀ mo ti mọ̀ pé kò sóòótọ́ irú olúwa lọ́tọ̀ ń sọ yìí sí ìyàwó wọn yẹn èmi náà rò pé ó ṣì wà láyé ṣé wọn ní ọmọ ni ọmọ mẹ́ta àti ìyàwó kọjọ kọ bọ́ síta mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ó ti di dandan ẹ ṣe kó bá tẹ̀ ṣe kó ti kú kọjá ká kọjá kí ìyàwó ẹ ṣe gbogbo wa la bí àmọ́ bẹ́ẹ̀ ó ti di dandan báyìí ẹ ṣe ìyá mi yes ma. gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ ẹ gbúdọ̀ bá wa pawọ́pọ̀ pariwo síta ń sìn pé Olúwa ló gbúdọ̀ jáde láti provide ìyàwó bí ó tiẹ̀ jẹ́ ìyàwó mọ́ Ìyábọ̀ Yẹmi sí òbí pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àní sọ jù yẹn lọ. Ṣíjú Ọláwuyì ṣe wà ń bẹ̀ 2 minutes Ṣíjú Ọláwuyì ẹni láti ọ̀mí tó Ṣíjú Ọláwuyì Ebony ṣe wà ń bẹ̀ mà Ebony. ẹ kúrò lẹ́ka. ẹ kúrò lẹ́ma. àtàrọ̀ gbogbo lé ẹ kúrò lẹ́hùn ẹ káàsán ẹ kú àtàrọ̀. ẹ jọ ẹ rí question kan tèmi ti ẹ̀fẹ́ béèrè ní wípé ṣé Olúalọ́ tá à ń sọ yìí gan ṣé wọn kò ní ẹbí kò ní bí nígbà tí kò ṣe pé jábọ́ látọ̀run. because tó bá jẹ́ pé ní ẹbí tí àwọn ẹbí ẹ̀ wà responsible tí àwọn ẹbí ẹ̀ tí wọn kì í ṣe kidnappers tí àwọn ẹbí ẹ̀ tí wọn kì í ṣe kidnappers tí wọn kì í ṣe apààyàn ní àtijọ́ tí wọ́n ta ti ń pariwo tí everybody ti ń sọ̀rọ̀ síta pé wọ́n ń wá Ìyábọ̀ ṣé àwọn ẹbí yẹn àbádítí ni gbogbo wọn nílé wọn. ó sú mi o. ṣé wọn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ni nǹkan tẹ̀mí fẹ́ sọ ni wípé wọ́n ní tá a bá fa gbùrù àfagbó. ṣé àwọn fámìlì Ìyábọ̀ wọn ọ̀rẹ́ àwọn tó tiẹ̀ tán yí lórí kọ̀ọ̀kan nínú fámìlì wọn tó lè lọ sí ṣùgbọ́n nílé tó ti tọrọ ibi tó ti wá tọrọ mọ́ wọ́n ṣàṣe introduction. bẹ́ẹ̀ni. àbí torí irú nǹkan báyìí la ṣe ń ṣe introduction kò ṣàṣe pé wọ́n múra wọn lórí títì wọ́n dẹ̀ fẹ́ra wọn. bẹ́ẹ̀ni. torí irú pé tí anything bá ṣẹlẹ̀ within both family ó lèmi ṣe rò wípé torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe introduction ẹ jẹ́ ká mọ́ra wa so that we able to locate ourselves pé tí kankan bá ṣẹlẹ̀ between husband and wife. bẹ́ẹ̀ni wọ́n á rí ibi sá sí. tí o bá jẹ́ kórí àwọn family wọn tí o bá jẹ́ kórí àwọn family wọn ti burú ṣé ló yẹ kí àwọn family Ìyábọ̀ àwọn kan náà yẹ kó wà níbẹ̀ tó jẹ́ pé ọgbà ni wọ́n gbá lórí wọn bẹ́ẹ̀ mi ṣe ó yẹ kó máa gbá lórí àwọn kan nínú kò ṣàṣẹ pé gbogbo family Ìyábọ̀ náà ló máa wá jẹ́ Jésù táwọn náà máa kàn dákẹ́. They will just go to their family house ẹni táwọn náà bá ń bẹ̀ kọ́kọ́ wọn tó bá fa gbùgbù àfagbó ẹni tó bá ń bẹ̀ káwọn náà lọ kó wọn tó bá kó wọn síta táwọn náà bá sọ pé tó wọn bá release bóyá ní tó bá di táìmù yẹn ìjọba máa wá dá sí. bẹ́ẹ̀ni tó dàbí pé báwa ṣe ń sọ yìí sí tó dàbí pé lójú wọn wọn wò pé tó bá yá wọn máa dákẹ́ kò possible ká dákẹ́. ẹ ṣe ìyá mi kò possible ká dákẹ́. a lè dákẹ́. Fajami thank you so much mo really appreciate your contribution there Adéyínká. network yẹn ló drop ní ìrẹ́ anybody lókè lẹ́ǹkan yìí. okay. Most of nǹkan tí mo fẹ́ sọ àǹtí yìí ti sọ. okay. number one nígbà tí a kọ́kọ́ gbé kinní yìí wá ẹ̀gbọ́n woman yìí ó sọ pé torí pé wọ́n pa àwọn lẹ́nu mọ́ torí ẹ̀ làwọn òṣèlú sọ pé àwọn ọ̀rẹ́ tó máa jà fáwọn ṣé gbogbo wọn náà ló wá sùn ó dín díẹ̀ mí lámà pé pẹ̀lú ọmọ mẹ́ta wọ́n dín hàn kí n ṣe yàn ní pé ó di pé ọmọ mẹ́ta ẹ̀ kì í kó báwo ò rí àwọn kan tó ẹ̀jẹ̀ bá wọn mú àwọn kan tó jẹ́ wà nínú body of Christ wọn yìí wọ́n jẹ́ tún gbé wọn lẹ́yìn. bẹ́ẹ̀ni. ẹjọ́ tó bá jẹ́ pé fún àwọn ọmọ tuntun kátẹ̀ wá sọ pé ìyá bóyá àárín ìyàtọ̀ ó ní gbọ́dọ̀ ní ọmọ mẹ́ta wọlé sí. àwọn kan jẹ́ ń wá síbẹ̀ mo sì lẹ́nìkan tó ń kọ́mẹ̀tì sí pé ká má kọ́kọ́ má jọ́ọ̀jì ẹ̀yin bíbù ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ bẹ̀rù àtúbọ̀tán
ṣé fámìlì wọn náà kò sẹ́nìbọ̀dì tó wọ bẹ́ẹ̀ àwọn tó ní ọ̀gbá àbí àwọn tó rí wọn náà sán sílẹ̀ bí èèyàn kan bí méjì wọ́n bá bẹ̀rẹ̀ sí inú gbẹta ọ̀kan lọ sí chọ́ọ̀chì wọn níbo lẹ gbọ́mọ wá sí. bìkan tó ń lọ wọ́n sọ́ọ̀sì wọn antichrist ní fàájà nation because kò yí kò and now sì mo rí kinní kan ìtìmọ̀ ayé ìdí sí lélẹ̀ èèyàn méjì wọ́n ti jáde lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní pé ẹni táwọn ń gbèjà kóun náà produce ìyàwó ṣé tó bá pè yàn máa accuse yàn pé o gbé nǹkan ẹni wọn bọ́ta náà kó defend ara ẹ pé ok ẹni tẹ̀ ń sọ òun lélẹ́yìí ó lẹ́nu ayé bẹ́ẹ̀. but he only kept quiet. at the end of the day mo padà gbọ́ wọ́n ní gbogbo nǹkan tó ń sọ pátápátá wọ́n ní ọlọ́pàá mọ́ wọn. wọ́n ní ọlọ́pàá mọ́ wọn. tí wọ́n bá nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Adéyínká nǹkan tó ṣẹlẹ̀ ní wípé nǹkan kan máa sọ fólú alọ́ bóyá àwọn bàbá tó bá wà lẹ́yìn á máa sọ pé má wọ́rì máa ṣe nǹkan tó ń ṣe lọ nígbà tó bá yá yóò sú wọn yóò rẹ̀ wọ́n wàláì kì í ṣe ọ̀rẹ́rẹ́ kó jẹ́ kí n mọ̀ ṣe lójoojúmọ́ tí màá tún mọ̀ gba extra time níbi iṣẹ́ pé mi ìwádìí iṣẹ́ lẹ́nìí la mọ̀ fi ń drag ètò yìí wàlẹ́ ẹ̀mọ̀ fún ẹ̀mọ̀ nìṣó atẹ́gùn kankan ò lè fẹ́ sí láyé a máa fàjà tẹ́ ẹ bá ń gbọ́ fàjà wà á provide ọmọ ẹ wà á provide àwọn ọmọ ẹ because èèyàn ni wọ́n mi ní sọ jù yẹn lọ thank you so much. woman actress yìí kan ní ìjẹta tó lóun wọ ọmọ òun láti bí 4 years nígbà tí wọ́n gbé gbàǹjarì síta ọmọ àti wọn máa jáde ní Mali. bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ ni láti 2 weeks. gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ̀ ṣe sọ́pọ́ọ̀tì rádaràda yìí ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ gbọ́mọgbẹ́ ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ sọmọ nù kẹ́ ẹ tó mọ tá à ń sọ. ẹ̀yin àgbàyàgbà òṣì yìí ẹ torí ìjẹkújẹ ẹ lè sòótọ́ èló náà fẹ́ fún yín èló lolú alọ́ èló ní gbogbo àwọn tó ń ṣe wà burúkú èló náà fẹ́ fún yín mo fẹ́ mọ̀. thank you so much jàre Adéyínká ọmọ tí a ní dákẹ́ láíláí ọmọ tí ìṣẹ̀wà ń bẹ ẹni láti unmute ọmọ tí kò sí time rárá lẹ́nu ọmọ tí Isaac bàbá. ìrànlọ́wọ́ aláìlénìyàn dìde o arábìnrin ò lénìyàn. ìrànlọ́wọ́ ti dìde báyìí. kò lénìyàn so ènìyàn ẹ̀ báyìí ní Bọ̀rútìmí ní Fàájà nation torí pé àwọn abiyamọ kan èṣù ni wọ́n ń ṣàbíyamọ and then àwọn tó ń defend ẹ̀ wọ́n ti fẹ́ mọ̀ ní káàkiri gbogbo TikTok àjọ fi òpin fúnra wa ni. bẹ́ẹ̀ni èpè yẹn dẹ̀ máa mú wọn. bí ìrírú ẹ máa defend nǹkan tó dáa I'm a bona fide member of CAC àjọ ń fa ni tó fi bí mi lónìí yẹn ẹ rí pé message kan ọ̀rẹ́ kan ó ní ọmọ provide wọn wo ọjọ́ yẹn ọjọ́ tó àwọn jẹ now ẹ má give up lórí ọ̀rọ̀ Yẹmi. kò possible sẹ́ ẹ gbàgbé. tó wọ́n gbọ́dọ̀ di rírí ẹ jẹ́ kí wọ́n sọ kan anybody tó wá pé òjíṣẹ́ Ọlọ́run lòun tó wá ti ní gbèdéke tó ń fún ní gbèdéke pé ẹ̀kọ́ báyìí ló gbọ́dọ̀ jẹ o gbọ́dọ̀ rìn lọ́sàn-án o gbọ́dọ̀ rìn lóru o gbọ́dọ̀ rìn ní kinní kan o gbọ́dọ̀ ṣìgbà kan o gbọ́dọ̀ fi eléyìí wọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ jáde irú èèyàn bẹ́ẹ̀ di àfíìkì 419 ní gbogbo wọn 419 o gbọ́dọ̀ ṣìgbà kan tó yìí sọ fún mi pé ẹ ṣe mo mọ̀ bí Ọlọ́run ló sọ fún pé kinní kan mo dàbò yín dàrú ni wọ́n ṣèpè fún yín ni pé àbọ̀ ṣe mọ̀ pé Ọlọ́run ló for how many years tí àwọn èèyàn ti ń wá tó ti wọ́ ọmọbìnrin yìí ṣé ó ti kú ni ṣé ó ti sọdà nínú ṣé ó ti ya wèrè ni bọ lóde ti ya wèrè ṣé ó ti wà nìkan ti pé because tó wọ́n pé ó wà tó tara ẹ̀ pé tó ń pariwo bá láti jọ ẹ̀ this lady will come out and say pé mo wà láyé o. bẹ́ẹ̀ni. that means lady yẹn kò wà ní bí wọ́n ti ya wèrè àbótọ́ parẹ́ máyé bí wọ́n ti ya wèrè àbótọ́ parẹ́ gẹ́gẹ́ bí mo sọ mo ní bàbá kan gbà kan náà bàbá yẹn mọ́mí yẹn ò rí bàbá wọn lò ní bàbá wọn pa wọn lẹ́bàá yé ni olùgbàdúrà lókè kan ní o
ó parí máyé ni o ọ́ tí mo yẹ sọ̀rọ̀ yìí ìyá ológi bàbá wọn parí máyé ni pásítọ̀ ni bàbá yẹn ìta pásítọ̀. When are we going to stop all this nonsense? Tí ìdọ̀rọ̀ ká kó èrò jọ ni tí ó wá dàbí business center bí ọjà yóò bá fẹ́ tà ẹ máa dọ́gbọ́n sí lábẹ́lẹ̀ kó lè kérò lè kó lè pọ̀ sí. Ẹ wo àwọn tó wà nígbà program yẹn tí gbogbo wọn ṣe ló lóṣì káàkiri. When are we going to stop all this nonsense? Àwọn ìyá kan wà bẹ́ẹ̀ o wọ́n lọ́mọ tí wọ́n ọmọ yẹn kọ́ sódà ni. When are we going to stop this nonsense? Èmi gba náà pé obìnrin yẹn ó gbọ́dọ̀ di rírí. Ẹ ṣé bàbá mi. Mo yẹn bẹ́ẹ̀ lọ CAC on what category ọ̀dẹ fi fún bàbá ní ẹ fi fún olúwalọ́ ní zona shama without the presence of the wife. Ìyàwó ló present fún yín. Story wo ló gbélé yín lọ́wọ́? Do you all see the wife? Ẹ wá ní pé ìyànkọ́ àti Christ. Ṣé eléyìí àwọn àtọ́ta bí àṣìṣe olóhùn tá a pààyàn àwọn kan lẹ́kùn àwílò àti Christ? Ẹ ṣé bàbá mi, thank you so much.